A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ìjọba àpapọ̀ ti parí gbogbo ètò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ ààbò ara ẹni láàbò ìlú NSCDC gẹ́gẹ́ bí ètò ààbò láti dẹ́kun ìwà àwọn ajínigbé káàkiri ilé-ìwé. Adarí àjọ National Safe Schools Response Coordination Center ẹ̀ka NSCDC Ahmed Abọ́dúnrin ni ó ṣe àfihàn yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá bí iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ ṣe sọ wípé ikọ̀ wọn ti ṣe àgbàkalẹ̀ akẹ́kọ̀ọ́ 137 tí wọ́n jí gbé ní Leah Primary School àti Government Secondary School ní Kuriga ìjọba ìbílẹ̀ Chikun ìpínlẹ̀ Zamfara. Èyí ń wáyé bí ààrẹ Bọ́lá Tinubu ṣe dáwọ́ ìdùnnú bí ó ṣe gbọ́ wípé wọ́n ti yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ Kuriga àti iléèwé Sangaya ní ìpínlẹ̀ Sokoto. Ó wá gbóríyìn fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àṣeyọrí ńlá yìí. DHQ kéde gbígbà kalẹ̀ 137 akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn kò ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìyókù nítorí 287 akẹ́kọ̀ọ́ ni a gbọ́ wípé wọ́n jí gbé ní ọjọ́ 7 oṣù kẹta ọdún 2024. Gbogbo akitiyan akọ̀ròyìn láti rí àlàyé gbà láti DHQ ló já sí pàbó nítorí adarí ìròyìn fún DHQ Major General Edward Buba kò gbé aago tàbí fèsì sí àtẹ̀ránṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels wípé iye akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé jẹ́ 137. Àwọn afurasí adàlúrú ni a gbọ́ wípé wọ́n jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 287 gbé ní iléèwé Kuriga tí wọ́n sì darí wọn wọ inú igbó lọ. Lẹ́yìn èyí ni àwọn ajínigbé ń béèrè fún bílíọ̀nù kan náírà kí wọ́n tó yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé bí wọ́n ṣe fi gbèdéke owó sísan sí ọjọ́ 27 oṣù kẹta ọdún 2024. Ṣùgbọ́n lówùúrọ̀ àná ni adarí ìròyìn fún DHQ sọ nínú àtẹ̀jáde wípé àwọn rí akẹ́kọ̀ọ́ 137 gbà kalẹ̀ pẹ̀lú akitiyan ẹ̀ṣọ́ aláàbò agbègbè àti tìjọba. Lára àwọn wọ̀nyí láti rí obìnrin 76, ọkùnrin 61. Wọ́n fi kún wípé ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti rí wọn gbà. Àwọn yóò kó wọn lọ ìpínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti yọ̀ǹda wọn fún gómìnà ìpínlẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn wípé iléeṣẹ́ ológun ti pinnu láti ṣe àwárí gbogbo àwọn aláìṣẹ̀ yòókù tí wọ́n fi sínú ìgbèkùn ajínigbé kí wọ́n sì kápá àwọn adàlúrú fi wọ́n jófin ilé wa. Bákan náà ni wọ́n ní ikọ̀ ológun gbé ìgbésẹ̀ kan náà láti ṣe àwárí àwọn tí wọ́n ṣekú pa òṣìṣẹ́ ológun 18 ní ìlú Okwama, ìpínlẹ̀ Delta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìtọrẹ àánú tí Mùsùlùmí ń pè ní Zakat fún àwọn aláìní tí ó wáyé ní ìpínlẹ̀ Bauchi ti yọrí sí ikú ẹni 4. Èyí ń wáyé látàrí àpọ̀jù èrò tí ó mú wọn gun ara wọn mọ́lẹ̀ stampede láàrin aago 10 òwúrọ̀ àná ní iléeṣẹ́ Shafa Holdings Company PLC tí ó wà lójúnà Jos. Ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún 17 kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Naima Abdullahi ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Abubakar Tafawa Balewa ní ìpínlẹ̀ Bauchi. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ahmed Wakili ní ara rẹ̀ ti ń balẹ̀ ní àkókò ìkóròyìn yìí jọ. Ó ní ikọ̀ ọlọ́pàá ta mọ́ra bí wọ́n ṣe gbọ́ ìròyìn bí kọmíṣánná ọlọ́pàá ṣe rọ ará ìlú kí wọ́n fi ara balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn adarí ẹ̀sìn ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún fún pínpín ohun amáyédẹrùn palliative káàkiri senatorial district 3 tó wà ní ìpínlẹ̀ fún ìpalẹ̀mọ́ ayẹyẹ àjíǹde Jésù àti oṣù Ramadan tí a wà nínú rẹ̀ láti fi mú àdínkù bá ìṣòro ọrọ̀ ajé tí ará ìlú ń kojú. Àsìkò tó fún àwọn Kìrìsìtẹ́nì bí wọ́n ṣe pín oúnjẹ yìí dé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn. Bákan náà ni àwọn mọ́ṣáláṣí mìíràn jẹ nínú àǹfààní pínpín oúnjẹ bíi
ìrẹsì ní ọjọ́ Ẹtì àti àná ọjọ́ Àìkú. Ní Ògùn Senatorial District ni wọ́n ti pín oúnjẹ fún àwọn olùjọ́sìn ìjọ St. Peter's Cathedral Church, Ake, SS Peter and Paul Catholic Church, Ìsàlẹ̀ Ake àti Celestial Church of Christ CCC Ìjàyè ní ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta. Lára àwọn tí ó jẹ àǹfààní yìí nígbà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ gbóríyìn fún gómìnà fún ànáwọ́sí. Wọ́n ní èyí yóò ṣe àdínkù sí ìṣòro ará ìlú. Nínú àfihàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni olùṣọ́-àgùntàn ìjọ CCC Venerable Superior Joseph Talon, Ọ̀gbẹ́ni Abidin Ahmed àti Ìyáàfin Juliana Adesanya ti fi ìdùnnú wọn hàn bí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ gómìnà. Wọ́n wá gbà á ládùúrà kí ó ṣe àṣeyọrí sáà rẹ̀. Bíṣọ́ọ̀bù ìjọ Methodist Church Remo Diocese Ẹni Ọ̀wọ̀ Bámidélé Ìbíkúnlé ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó wúni lórí. Ó ní ó jẹ́ ohun ìdùnnú wípé gómìnà ń ro rere kan ará ìlú, pàápàá jùlọ bí àná ṣe jẹ́ ìsàmì ọ̀pẹ Palm Sunday. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun orí omi naval officer ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bí sí orílẹ̀-èdè United States Michael Arẹ́gbẹ́ṣọlá ni a gbọ́ wípé ó di olóògbé sínú Òkun Pupa lẹ́yìn tí ó jábọ́ lẹ́nu iṣẹ́. Nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, iléeṣẹ́ ológun United States sọ ní ọjọ́ Àbámẹ́ta wípé Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n yàn sídìí iṣẹ́ orí omi Swamp Forces pẹ̀lú Helicopter Maritime Strike Squadron HSM 74 tí ó ti wà lẹ́nu iṣẹ́ US láti oṣù kọkànlá ọdún tí ó kọjá. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ alátagbà iléeṣẹ́ ológun ni wọ́n ti kọ wípé wọ́n ṣe àfihàn òṣìṣẹ́ orí omi tí ó sọnù sórí omi lẹ́nu iṣẹ́ ní 20 oṣù kẹta. Wọ́n ní Oríọlá Michael Arẹ́gbẹ́ṣọlá gba second class láti Aviation Mechanist kí wọ́n tó yàn án pẹ̀lú HSM 74. Adarí ikọ̀ Commodore Eric Cohort ṣe àpèjúwe ọ́físà Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ó ní akíkanjú àti ẹ̀mí jagunjagun láti iléeṣẹ́ ológun United States. Bákan náà ni wọ́n gbóríyìn fún àrà ọ̀tọ̀ iṣẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́. Ó ní gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ni ó ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú rẹ̀. Gbogbo wọn ni yóò ṣe àfẹ́rí rẹ̀. Arẹ́gbẹ́ṣọlá láti Florida darapọ̀ mọ́ Navy nínú oṣù keje ọdún 2020. Oṣù kejìlá ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú HSM 74. Lẹ́yìn tí ó darapọ̀ mọ́ Navy ni ó kọ́ nínú oṣù kẹwàá ọdún 2020. Ohun ojú rẹ̀ rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láì níṣẹ́ kí ó tó lu àlùyọ darapọ̀ mọ́ US Navy. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ó ti kọ nígbà náà. Ẹ jẹ́ n kà á bí ó ti kọ ní èdè Gẹ̀ẹ́sì. I was jobless for so many years. My country of birth, in brackets, Nigeria, now renounced, failed me, but the US Navy saw potential in me and made me a fine-ass sailor working on jet engines. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti sọ wípé onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi kò lọ́wọ́ nínú ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ ilé-ìwé Kuriga tí wọ́n jí gbé ní ìpínlẹ̀. Ó ní lóòótọ́ ni Gumi gbé ìgbésẹ̀ láti bá wọn dúnàádúrà pẹ̀lú àwọn adàlúrú fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kò lọ́wọ́ nínú bí wọ́n ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbà kalẹ̀. Lórí ètò amóhùnmáwòrán Channels ni gómìnà ti sọ èyí lánàá. Bákan náà ni Sani ní àwọn kò san owó kankan kí àwọn tó rí akẹ́kọ̀ọ́ gbà kalẹ̀. Àhesọ lásán ni ará ìlú ń gbé pòyì ẹnu. Ó ní òun kò lè fi ẹnu tẹ́ńbẹ́lú akitiyan iléeṣẹ́ ológun. Bẹ́ẹ̀ ni Gumi kò lọ́wọ́ nínú ìgbésẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ Yorùbá Alliance Forum (YAF) ti rọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams, ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho àti àwọn adarí ilẹ̀ Yorùbá yòókù láti ti idà wọn bọ inú àkọ̀, fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti àpapọ̀ àwọn ọ̀tá ìran Yorùbá.
ẹgbẹ́ yìí ń fèsì sí àkàálẹ̀ ohun tó gbòde kan tí wọ́n lọ mọ́ Gani Adams tó nàka ẹ̀sùn sí Ìgbòho lórí ikú olóògbé mínísítà àná fún ẹ̀ka ìdájọ́ olóyè Bọ́lá Ìgè. Adarí ẹgbẹ́ Yorùbá Onítòlọ Àríyọ̀ Adéjàre sọ nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ Adédèjì Olúwaṣeun bí wọ́n ti ṣe àpèjúwe àgbájọwọ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ohun ìjà tó dára jù láti kojú àwọn ọ̀tá. Yáàfù ṣe àpèjúwe àwọn tó ń gbé ohun ọ́díò yìí kiri orí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ọ̀tá ìran Yorùbá. Ìgbésẹ̀ yìí sì jẹ́ ìtàbùkù. Wọ́n ní àwọn takọtabo ọmọ bíbí ilẹ̀ Yorùbá nílé lóko lókè òkun kọminú lórí ìkọlù orí ẹ̀rọ ayélujára tí àwọn alátìlẹyìn Adams àti Ìgbòho ń ṣe kiri. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìgbésẹ̀ ìrúfin yìí lè ní ipa lára ìfọwọ́sowọ́pọ̀ tí ilẹ̀ Yorùbá nílò, èyí sì lè mú ọ̀tá ráyè láàrin wọn. Wọ́n ní ọ̀rọ̀ tí ó wáyé láàrin Ìbà àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtijọ́ ní ọdún 2015 pẹ̀lú ọ́díò tí ó jẹ jáde nínú ìjíròrò ní ọdún 2021 ò gbọdọ̀ jẹ́ pàṣán fún ìlọsíwájú ìran Yorùbá. Wọ́n ní báyìí tí a ti ní ààrẹ orílẹ̀-èdè tí ó wá láti gúúsù ìwọ̀ oòrùn tí ó jẹ́ ọmọ Yorùbá, a gbọ́dọ̀ ṣọ́ra wípé ọ̀pọ̀ ní inú wọn kò ní dùn sí èyí. Ìdí nìyí tí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn pẹ̀lú àwọn ajìjàǹgbara ṣe gbọ́dọ̀ ṣọ́ra kí wọ́n ṣe ara wọn lóṣùṣù ọwọ̀ kí ìrẹ́pọ̀ àti àlàáfíà lè jọba ní ilẹ̀ Yorùbá. Bákan náà ni wọ́n ń bẹ àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára, àwọn alátìlẹyìn Ìbà Gani àti Ìgbòho jákèjádò orílẹ̀-èdè kí wọ́n dẹ́kun ọ̀rọ̀ tí ó lè bí wàhálà sílẹ̀ kí ó má bàa di ohun tí apá ò ní ká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote nípasẹ̀ Aliko Dangote Foundation (ADF) ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìdásí oúnjẹ ní ìpínlẹ̀ Kano. Ètò tí wọ́n gbé lé ìwọ̀n bílíọ̀nù 15 náírà ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú pínpín àpò ìrẹsì kìlógíráàmù 10 tí ó lé ní mílíọ̀nù kan káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 774 ní gbogbo ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè pẹ̀lú agbègbè ilé ìjọba ìlú Àbújá. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìbẹ̀rẹ̀ ètò, Dangote ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti mú àdínkù bá ìpèníjà tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Dangote ní ó ṣe pàtàkì láti ṣe ojú àánú nínú oṣù Ramadan, bí ó ti fi kún un wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún ìjọba láti mú àdínkù bá ebi lórílẹ̀-èdè. Dangote tẹ̀síwájú wípé ADF yóò tẹ̀síwájú pínpín oúnjẹ yìí láti inú oṣù kẹta títí di ìbẹ̀rẹ̀ oṣù kẹrin. Láti lè pín ìrẹsì ọ̀hún, wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ pẹ̀lú adarí ìlú láti lè rí i dájú wípé wọ́n pín in dé ọ̀dọ̀ àwọn aláìlágbára káàkiri orílẹ̀-èdè láì wo ti ìlú, ẹ̀yà, ẹ̀sìn, tòṣèlú tàbí ohun mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.